Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí o. A kú bó ṣe ń lọ o. A kú tẹ́tí gbọ́. Ayọ̀ rẹ̀ ń fi etí náà máa gbọ́ títí láéláé. Àmín. Ná bá ní kábíyèsí o. Ó announce. Ló ti announce pé marriage òun àti olórí Rónkẹ́ ó ti end. Pé kán jọ̀ọ́, kán gbà wọ́n lọ́wọ́ àwọn olórí, pàápàá jùlọ olórí Rónkẹ́. Ijọ́ kìíní àná, wọ́n ká olórí Rónkẹ́. Òun nìkan ló ká olórí Rónkẹ́ pẹ̀lú aṣọ òun lọ́wọ́. Aṣọ òun ló fi ń ṣe nǹkan wá ni. Kí ni nǹkan tó ń fa aṣọ òun ṣe? Ó ní ẹ pé, ẹ tẹ́ ẹ bá gbàgbé, mo ti sọ fún wa. Ó ní ogun ìfẹ́ ni, òun kàn fẹ́ kí kábíyèsí kó bá òun, kó òun àti kábíyèsí kan jọ máa ṣe papọ̀ bíi ti tẹ́lẹ̀. Torí ìgbà tí kí wọ́n tún fẹ́ kán renew love wọn, bí kábíyèsí ṣe ń ṣe òun, tó ń ṣe fún òun láti ìgbà yẹn, kò yé òun rárá. Nítorí ẹ̀ ló ń ṣe lọ sí ọ̀nà tó ń fẹ́ fi, tó ń gbé ọ̀nà tó fẹ́ gbégbà láti jẹ́ kí kábíyèsí kó túbọ̀ máa nífẹ̀ẹ́ òun sí. Kábíyèsí ṣe nítorí ẹ̀ ní òun láṣọ mi ń wá lọ́wọ́ ẹ̀, kí láṣọ mi ń wá. Ó ní òun kàn fẹ́ fi aṣọ yẹn kó fi ṣe èkínní tí kábíyèsí bá wọ̀ báyìí. Ìfẹ́ òun máa wà lọ́kàn kábíyèsí ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà, nígbàgbọ́ kábíyèsí ní tó bá jẹ́ bẹ́ẹ̀ pé ó ti sọ òótọ́ o. Bá ṣe sọ tí kábíyèsí lọ mú idà, mú ancient sword ló wá bẹ̀rẹ̀ sí ní tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé, kì í ṣe bẹ́ẹ̀ là ń lọ. Wọ́n ní there was a time tí àwọn aríran tó tún rí fún kábíyèsí pé ìkòkò kan wà ní ààfin, wà ní chamber olórí Rónkẹ́. Wọ́n ní kí kábíyèsí lọ bẹ̀, kó ṣí ìkòkò yẹn, kó wọ́n dress ẹ̀, wọ́n ṣe ká wọ́n ṣà ó. Ìgbà tó fi gbé ìkòkò yẹn jáde, wọ́n rí pé picture kábíyèsí wà nínú ìgbà yẹn tó decorate tó ń ṣe. Wọ́n tún ka wọ́n bẹ̀, tó tún sọ rádaràda. Wọ́n ní kó lọ fọ̀. Wọ́n dàbí pé bọ̀bọ́ yìí náà sọ pé ó rí kiní ọ̀hún. Ìkòkò yẹn dàbí pé Pastor Jerry náà sọ pé ó rí ìkòkò yẹn. Wọ́n sọ pé kó lọ síbẹ̀, kó ṣe bíi pé bóyá ó lọ bá ṣeré. Pé wàá rí ìkòkò yẹn pé Ọlọ́run á direct kábíyèsí sí area ibi tí ìkòkò yẹn wà nínú yàrá Rónkẹ́. Kábíyèsí dé bẹ̀, ó dẹ̀ bá ìkòkò yẹn tó fi fọ́ mọ́lẹ̀. Wọ́n ní kábíyèsí wá ń sọ pé atrocity tó ń rí lọ́wọ́ Rónkẹ́ ní àìmọye ìgbà pé ó tó gẹ́. This time around, ó tún fẹ́ fi òògùn sínú oúnjẹ kábíyèsí. Gbogbo ẹ̀ náà ṣá ń ká. Wọ́n sọ pé agbọ́ náà ni oní íńtánẹ́ẹ̀tì pé kábíyèsí sọ wípé ó tó gẹ́. Ó ní láti ìsìn lọ kó fẹ́ drop àwọn ọmọ láfògìdì tó wà ní ààfin òun. Ó ní kò pé òun. Ó ní pàápàá jù lásìkò tóun àti Rónkẹ́, àsìkò àwọn méjèèjì pé kò san òun mọ́. Pé láti òun kàn wòye pé láti ìgbà tóun ti ń fẹ́ Rónkẹ́, kí lòun achieve? Pé ó ní kí ni òun achieve. Pàápàá jùlọ lára àwọn ọmọ láfògìdì. Pé òun ò rí nǹkan kan achieve mẹ́. Ṣé tí iwájú ò bá dé ṣe lọ, ṣe bẹ́ẹ̀ yẹn á ṣe padà. Wọ́n ní nǹkan tí kábíyèsí ń sọ pé ó ti announce, àwọn ló ti announce pé òun ò bá àṣepapọ̀ wọn àtàwọn ọmọ láfògìdì láàfin pé ó tó gẹ́. Ó ní ṣé bóun ṣe máa ranjú lẹ̀ ni kán wá pa òun tí ò tí ì tó àsìkò tó. Pé ó tójú sú òun o. Nítorí ẹ̀ kò sí ẹni tó máa bá òun sọ. Òun fẹ́ jáwọ́ nínú àwọn ọmọ láfògìdì tó wà láàfin. Pé kí ló dé pé kí wọ́n máa bá ti wọn lọ. Òun ò ní òun ò settle wọn, òun máa settle wọn. Pé ṣé wàhálà wà níbẹ̀ kí èèyàn fọkọ. Pé a fẹ́ fọkọ, àbí a fẹ́ fẹ́ ìyàwó. Pé kò ṣe é ṣe mọ́, òun ò ṣe. Òun ò lè máa lajú òun lẹ̀.
kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó máa lépa òun láti pa òun pé k'Ọlọ́run má jẹ́ o, pé torí ẹ̀ lòun announce pé ó ń declare fún gbogbo ààfin pé fífẹ́ òun papọ̀ pẹ̀lú olórí Rónkẹ́ pé ó dàbí pé kí gbogbo nǹkan máa tẹ̀síwájú, pàápàá jùlọ àwọn ọmọ Láfogidi. Ó lóun ò rérè lọ. Instead of that, wàhálà, gbogbo ìkáyàsókè gbogbo ìgbà lára àwọn Láfogidi children children tó wà ní ààfin òun. Wọ́n ní kábíyèsí ti announce. Tí kábíyèsí bá ti announce tó bá jẹ́ bẹ́ẹ̀, ṣé kò tó bẹ́ẹ̀? Ṣé kò ju bẹ́ẹ̀ lọ? À ń kí, à ń sà. Wọ́n ní wọn ò mọ ẹni tó kú. Ewu láti ìgbà tí kábíyèsí ti ń suffer lórí àwọn olórí. Ọlọ́run ń ṣiṣẹ́ àrà, iṣẹ́ ìyanu lára kábíyèsí o. Ó ń ṣiṣẹ́ àrà lára kábíyèsí o. Gbogbo àjẹmọ́nú tí kábíyèsí tán ti fún kábíyèsí lóríṣiríṣi. Wọ́n lásìkò tó. Ṣé ẹ mọ̀ pé tásìkò nǹkan ò bá tíì tó, kò sí béèyàn ṣe lè ṣe. Kò sí bẹ́ẹ̀ ṣe lè force ẹ̀ láti ṣe, kò ní ṣe é ṣe. Ṣùgbọ́n tí àsìkò bá ti tó báyìí níwájú Ọlọ́run, wẹ́rẹ́ ni. Bẹ́ẹ̀ ni, wẹ́rẹ́ ni. Kíní yẹn kàn máa lọ mẹ̀lọmẹ̀lọ, ó máa lọ létòlétò nígbà tásìkò bá ti tó. Ẹ wo báṣìírí wọn ṣe ń tú lọ́tùn-ún lósì. Àṣírí gbogbo wọn pátápátá kò sẹ́ni táṣìírí ẹ̀ wá bò nínú wọn. Kẹ́ mọ̀ wípé gbogbo nǹkan tán ti lò fún kábíyèsí, gbogbo ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ba gbogbo agbára kágbára tán ti sà sí kábíyèsí lóríṣiríṣi. Tí ò bá jẹ́ pé Ọlọ́run really dá kábíyèsí, pé ẹ̀mí ẹ̀ gùn, pé Ọlọ́run really gbé wá sí orí ìtẹ́ àpèrè bàbá ẹ̀, pé òun gangan lọlọ́run yàn. Lẹ́yìn kábíyèsí kò sẹ́lòmíràn mọ́. Wọ́n rò pé agbára wọn ni. Wọ́n ṣà fẹ́ kán ṣí kábíyèsí kúrò nípò. Wọ́n ní pàápàá jùlọ àwọn ọmọ Láfogidi tó wà láàfin. Wọ́n ní kábíyèsí ní eléyìí ti sú òun. Ó lọ́rọ̀ àwọn olórí yẹn ti sú òun. Ó lóun ò ṣe mọ́ o pẹ̀lú ọ̀rọ̀ olórí Rónkẹ́. Ó lóun ò ṣe mọ́. Ó ní kán fòun sílẹ̀. Olúkálùkù, ó tiẹ̀ ti sọ pé olúkálùkù gbọ̀nà tiẹ̀. Nǹkan tóun bá ní kóun máa kà ní méjì méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún. Wọ́n ló ó lọ bí ilẹ̀ bí ẹni. Ó ní tẹni mélòó lòun fẹ́ kà. Ṣé tóun bá tún padà sọ́dọ̀ Ashley, kóun tún sọ pé ta Ashley o, mélòó lòun fẹ́ kà. Pé therefore, ó dàbí pé àṣepọ̀ òun àtàwọn ọmọ Láfogidi bó ti tó gẹ́ẹ́. Ẹ̀yin èèyàn mi, kábíyèsí ó try o. Ọlọ́run á bá kábíyèsí gbé ẹrù ẹ̀ dórí o. Ọlọ́run á tú gbogbo èékánná àwọn ọmọ Láfogidi, pàápàá jùlọ gbogbo àwọn olórí fake, gbogbo àwọn olórí ìkà tó jẹ́ pé ẹ̀mí ìkà ni wọ́n ń mí jáde láti lè bá kábíyèsí jà. Ọlọ́run ò gbà fún wọn. Ọlọ́run ò dẹ̀ ní gbà fún wọn títí láéláé. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa tẹ̀ fi ń tẹ́tí sí wa. Tẹ̀ ń rí àwọn update tí mo mú wá fún wa. Tẹ̀ dẹ̀ ń listen. Tẹ̀ dẹ̀ fi ń ṣe àríkọ́gbọ́n. Ẹ jọ̀ọ́, àwọn comment tẹ bá tún ní kẹ́ tún jẹ́ ká tún gbọ́. Torí eléyìí tójú sú à ń rojọ́ á k'Ọlọ́run jẹ́ k'Ọlọ́run bá ṣe ètò fún kétò kábíyèsí plan kó yọrí sí rere. Ẹ ṣé gan yín èèyàn mi. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Kẹ́ bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.